ẹ tẹ̀lé wọn. àwọn tó mọ̀ mí ojoojú eléré tó lè fèsì mi kájọ kọrin búra wa wọn ò bí wọn kú rí. àwa làárín ò gbà ìgbà má lò wá láyé onírè ẹ tara gírí Ayinla wá ìdí sí ìdè ta Omowura mọ́tò ó ti dé ta tani ò mọ̀ yí pé Omowura lọ̀gá oléré ta ló tún fẹ́ sọ tẹ̀ pé báwo ló ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ fíwì Àlàó àpèlè kówó mọ̀ mi ẹ wà náà tó ń kì mí ńgbà yẹn. ẹ̀yin náà ń kọrin ni. èmi kàn ń fi tèmi ṣeré tí bá ṣe fàájì pẹ̀lú ọmọ ará mi tá a bá ti mú nǹkan. àbúrò ìyá mi àwọn náà kọ́ mi iṣẹ́. yẹn ṣe bíríkìlà. nígbà tá a máa kọ́kọ́ dábẹ́kúta báràkì alámàlà ìgbà náà ń kọ́ wọ three stories síbẹ̀ mo pẹ̀lú mo ti hẹ́ẹ̀dì iṣẹ́ gbà yẹn. ǹjẹ́ ẹ ti jáde lọ́jọ́ kan rí tẹ́nìkan ní ojú yín ṣe wá jojú Àyìnlá báyìí. ó tẹ̀wọ̀n díẹ̀ ni wọ́n máa ń wí bẹ́ẹ̀ nígbà tí tàtà wà láyé. tàtà. fagbus èmi mo bá ṣe ọwọ́lé èkó ẹ̀. àgbàdà wo ẹ̀gbọ́n báwo lẹ ṣe ń mutí wọ́n ní bí Àyìnlá ṣe ń mutí. ẹ kọ́ gbọ́ tí wà. ọ̀yá ẹ máa wò ó. gàjí bí bàbá ṣe ń ju kọ́ọ̀pù lẹ̀ rí. kẹrẹmọdọdẹ agbólóhùn bí ọjọ kẹmúyẹmọdọdẹ agbólóhùn bí ọjọ èmi pẹ̀lú agbádá owó ni lájọ́ ń ṣe fàájì lágbo àwọn Omowura mọ́tò Ayinla ní kí lájẹ́ tó lọ. wọ́n lárákùnrin kan wà lágọ̀ọ́ Òdo wọ́n lárákùnrin ìjọ olórin kan tó lókìkí wọ́n ní kódà bárákùnrin bá tiẹ̀ ń kọrin gan ṣe ló máa dàbí pé olórin lárákùnrin náà ẹ̀yin náà ẹ wojú arákùnrin tẹ̀ ń wò yìí olórin wo lẹ́rù bárákùnrin ìjọ o ẹ wojú arákùnrin tẹ̀ ń wò yìí dáadáa olórin wo lẹ́rù bárákùnrin ìjọ ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni Alhaji Semiu Ọdẹ́rìndé alias agbádá owó. agbádá owó. lukose ọ̀fọ̀ àgọ́ òdodo. èwo ló ń jẹ́ agbádá owó yẹn. èmi náà ni mò ń jẹ́ agbádá owó nítorí pé nígbà tá a wà kékeré ní owó níná ó ti mọ́ mi lára. ọmọ ìlú wo ni. ọmọ Abẹ́òkúta ni mí. níbo lábẹ́òkúta. Ìlàó Òdo. níbo ni Ìlàó Òdo yẹn wà. Ìlàó wà ní etí Ìkìjà. etí Ìkìjà. Ìlàó township. Ìlàó township. and Àgọ́ Òdo township. màmá ń kọ́. Kéńtà nìyá mi. Kéńtà ìgànràn mẹ́wàá ìgànràn tí kì í jowó owó ìlú àfowó oko. àfowó oko. Kéńtà nìyá mi. iṣẹ́ wo ni màmá ń ṣe. ẹja tútù bí ẹja òkú Èkó. bó ni màmá ti ń tẹja. àwọn ń kiri ńgbà tó wà láyé. bí àwọn bolẹmọ̀ tí màmá máa ń kiri ẹja dé. bí Ìlúgùn Ìkìjà Ìlàó Àgọ́ Ọ̀kà wọ́n sì máa ń kiri. ẹ bá màmá yín kiri ẹja ń kékeré ni. èmi ò mẹ́jà ta èmi ò bá wọn kán ṣe kán ṣe fún àwọn káwá jẹ ni. kẹ́yìn jẹja ni táwọn ni bàbá ń ṣe. bàbá mi Èkó ni bàbá mi ló gbé pẹ́ ló kọ́lé sí. bàbá mi dẹ̀ ṣiṣẹ́ ní Madlas nígbà ayé wọn. Madlas bọ́tẹ̀ kú Ṣàbẹ̀tà lẹ́yìn gbé dàgbà. Abẹ́òkúta mo gbé dàgbà. ǹjẹ́ àwọn èèyàn ti sọ fún yín rí pé ẹ jọ olórin kan ṣá. wọ́n máa ń sọ ṣùgbọ́n kì í ṣe òun ló bí. nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ọba tó dá wa náà ó gbìyànjú. ṣé ẹ mọ̀ pa pọ̀ láyé. abárẹ́ni méjì mẹ́ta tó jọra wọn kò láìfì. Ọlọ́run ń gbìyànjú tójú owó ṣe ṣe ojú wa tó fi yàtọ̀ sí la tá fi ń dára wa mọ̀. torójú eléyìí. ó lè jọ bẹ́ẹ̀ wọ́n ń sọ bẹ́ẹ̀. ó pọ̀ o. ó pọ̀ náà ni ṣùgbọ́n bàbá tèmi Ọdẹ́rìndé ni Mudashiru
Àlàó Ọdẹ́rìndé. Mudashiru Àlàó Ọdẹ́rìn. Kí ló wá dé tẹ́ ẹ fẹ́ràn orin Àyìnlá? Wọ́n ní kò sórin Àyìnlá Ọmọwúrà, ẹ tiẹ̀ fún mi láyìnlá kan náà ẹ jẹ́ n gbọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ń ṣeré wa, kò sí wàhálà fún lójú eré. Báyéré dánwò ìran ló bá tó lóhùn ó bomi jáde láti inú odò ẹ̀jẹ̀ ó lọ tẹ́. Tèmi bá ń pẹ́ máa fa ara balẹ̀, ẹ máa gbọ́ máa kàn máa fi ara wọn ni. Èmi náà ní orin tèmi lọ́wọ́. Ṣẹ́yìn náà tún kọrin ni. Wọ́n ṣẹlẹ́yàgò àwọn tó bá lárí mímí ní ìbáàtì àtẹ́lọ́wọ́ ayé. Àkẹ́múyẹ́ra mọ́ni súnmọ́ mi, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ìpájáwìrì àjáwìrì ló pè mí sínú. Gbọ́gbọ́ òkan máa ṣe, gbọ́gbọ́ òkan máa ṣe. Ọ̀tá mi ò la, ọ̀tá mi ò lówó lọ́wọ́. Gbọ́gbọ́ òkan máa ṣe. Aláàjì Mọ̀rúfù mo kẹ́ ó, ṣó ń gbóhùn agbádá owó sẹ́mi hù. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ pé bóyá àròlé anígilájé ni àìtí ìmọ̀ yìí tó jẹ́. Ṣé ẹ̀yin náà ń kọrin ni? Èmi kàn ń fi tèmi ṣeré tí bá ṣe fàájì pẹ̀lú ọmọ ará mi tá a bá ti mọ nǹkan. Àyìnlá agbára owó tuntun dé. Ẹ̀yin èèyàn ẹ bá mi bọ̀ ẹ ṣàgbọ́ tí n bá ń wí. Àlíhù mi o, ọ̀rìn nílẹ̀ inú bá wọn tó ń gẹ́sí àmúmi tútù. Ọlọ́tí tún ń bínú. Jésù ṣọ́ra rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ ìbò ọlọ́tí. Ọlọ́tí ní Adédọ̀tún ní àgọ́ òdodo. Ó ti pẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n òun ṣọmọlẹ̀ yìí ó tún lérí mo tẹ̀gbẹ́ lọ lu ẹ níjọ́ kan. Àṣé wọn tiẹ̀ mọ́ ẹ̀ nílùú wọn. Níṣẹ́ nǹkan ọmọ ojú ọ̀nà mọ̀. Orí ìwọ náà burú. Ẹ gbà mí. Onílé ẹ̀ ṣaragírí. Àwa là ń lò gbà. Ìgbà má lò wá láyé onílé ẹ̀ ṣaragírí. Àyìnlá Wáídì ti dé ta. Ọmọwúrà mọ́tò ó ti dé ta. Tani ò mọ̀ yí pé Ọmọwúrà lọ̀gá oléré ta ló tún fẹ́ sọ tẹ̀ pé báwo ló ṣe jẹ́. Kí ló dé gan tẹ́ ẹ fẹ́ràn Àyìnlá Ọmọwúrà báyìí? Ó ti mọ́ mi lára ni. Àti kékeré mo ti ń gbórin Àyìnlá ọmọ anígilájé tí à ń jó táwa náà wà ń bẹ̀ tó ti mọ́ mi lára. Akílá láti yìí tẹ́ ń béèrè lọ́wọ́ mi máa sọ díẹ̀ níbẹ̀ o. Ẹ ti kọ́lẹ̀ sínú pépà. Ìtẹ́ sọ fún mi máa sọ díẹ̀ níbẹ̀. Láti eléèlélè kílẹ̀ lóde. Láyé ìjọsí tọ́yìnlá kọrin kọ Ọmọwúrà mọ́tò pé gàrí ṣe méjì. Ó di ṣé kò ti di 2000 nílẹ̀ yìí ní 2000 owó gàrí òjé kọlù. Òjé kọlù ń gbòòrò mọ́. Orí ni ọ̀tá ṣe gbòògùn. Orí ni ọ̀tá ṣe gbòògùn. Ẹni Ọlọ́run bá tẹ̀lé o, bẹ́jọ tẹ̀ yọra rí lẹ́nu. Ẹ má dẹ̀ má gbéra sọ́lẹ̀ wájú rú wa bó bá jẹ́ pé gbéra gani ìbádùn. Àrọ́jújẹ̀ kan lọ́wọ́ abúlóhùn ṣe fújì kan ní ìgboro fọ́yọ̀ kòkùtà ń bọ̀. Ká tó pẹlẹ́dẹ̀ ẹsẹ̀ àpé ẹ̀yin kò mọ̀ pé ká tó pàdé ẹsẹ̀ àpé mẹ́ta náà ẹni bá máa wọlé odò àṣetùtù. Orí ni ẹ̀dá ń ṣe gbogbogbò. Ẹni Ọlọ́run bá tẹ̀lé o, bẹ́jọ tẹ̀ ẹ̀ ń yọra ilẹ̀. Àgbàdàwó, iṣẹ́ wo gan ni Àgbàdàwó wa ń ṣe gangan? Àṣẹ ilé kíkọ́ building contractor. Building ọ̀dọ̀ ta ni Àgbàdàwó ti kọ́ building contractor? Iṣẹ́ ilé ni àbúrò ìyá mi, àwọn náà kọ́ mi iṣẹ́. Yẹn ṣe bíríkìlà. Ṣé nílùú Abẹ́òkúta ń bí náà? Abẹ́òkúta ni. Nítorí iṣẹ́ yẹn ti di iṣẹ́ ìdílé ìyá mi. Ẹni tó kọ́kọ́ gbé iṣẹ́ yẹn àwọn yẹn fi ṣe ohun re bàbá wa Ayinla Bello ló kọ́kọ́ ṣiṣẹ́ bíríkìlà láti ìdílé wọn. Wọ́n gbé dágége, wọ́n dẹ̀ kọ́ ní ságége. Ó kọ́ Òsénì iṣẹ́. Òsénì Bello náà ni. Òsénì Bello. Kọ́lọ́ bá fọ̀run kẹwọ́. Òsénì Bello yẹn ló wá kọ́ èmi iṣẹ́. Yẹn ṣe bíríkìlà. Iṣẹ́ bíríkìlà.
Ìbàdàn Honda Adébáyọ̀ Látúbọ̀sún nígbà òní Ìbàdàn company ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́. Nígbà tá a máa kọ́kọ́ dábẹ́kúta báràkì alámàlà ibẹ̀ náà ń kọ́ wọ three stories síbẹ̀ mo pẹ̀lú mo ti hẹ́ẹ̀dì iṣẹ́ gbà yẹn. Alámàlà barracks ń bẹ̀ yẹn. Mo ti hẹ́ẹ̀dì iṣẹ́ ní sáìdì tọ̀dọ̀. Pẹ̀lú ẹni tó di ọ̀bẹ rẹ̀ lé mú ń bẹ̀. Mo jẹ fọ́ọ̀mà gan ni nígbà yẹn. Ìyẹn ni pé tá a bá ní kàkà ní méjì èyí tẹ́ ti ń ṣiṣẹ́ bíríkìlà láti 1975 kọ́lẹ̀ ń pè é yẹn. Bẹ́ẹ̀ni 75 nítorí bí mo ṣe wà I'm financial secretary of Union Bricklayer. Ìgbà táyìn Omowura wà láyé ǹjẹ́ láǹfààní àti lọ ságbo wọn rárá bẹ́ẹ̀ tiẹ̀ fojú kanjú pẹ̀lú. Àwa ń wòran ẹ̀ ní nítorí èrò máa pọ̀ àwọn ètò owó ná. Lásìkò yẹn. But during 1980 ṣùgbọ́n 80 yẹn náà ni mo bímọ. Àwọn owó táwa ṣe ń papò ju ká sì máa fi fáyìn ara wa yọ owó tiwọn ti ìwájú. Ayinla Omowura ebole á ti mórúkọ níná owó láti kékeré wá tẹ̀ wá fi dagbádá owó ń sìn tẹ̀ ń sọ ẹ̀yin náà lẹ sọ ẹ ní láti kékeré lẹ ti náwó. láti kékeré ni Ṣẹ̀fíù Àlàó àpèlépòwò mọ̀ mi ẹ wà náà tó ń kì mí ńgbà yẹn. Báwo ni Ṣẹ̀fíù ṣe ń kì í. Agbádá owó mi màmá rẹ o agbádá owó mi màmá rẹ o ó pé méjì lábẹ́ òkúta agbádá owó mi màmá rẹ o. Ó ti nu ohun tó bá ti rí mi lágbo ó ti mọ bó ṣe ń kí mi. Ńgbà táwa àti rẹ pé ńgbà tá a ti náwó fún ńgbà yẹn ọjọ́ ti pẹ́. Ǹjẹ́ ẹ ti jáde lọ́jọ́ kan rí tẹ́nìkan ní ojú yín ṣe wá jojú Àyìnlá báyìí. Ó tẹ̀wọ̀n díẹ̀ ni wọ́n máa ń wí bẹ́ẹ̀. Ẹnìkan mo bá yín discover yìí o kì í ṣe bí Àyìnlá ó jà Àyìnlá bí ìmọ̀mọ́ iṣẹ́ bíríkìlà ló ń ṣe ṣẹ́ẹ̀ṣì ń ṣiṣẹ́ yẹn báyìí. Òun ìnáná méjì ju iṣẹ́ yẹn náà lọ. Iṣẹ́ náà lẹ fi kọ́lé tẹ fi ra mọ́tò tọ́lọ́ fi kẹ́yìn. Inú ẹ̀ mo ti kọ́lé mo ti ra mọ́tò tí mò ń lo mọ́tò. Níbo lẹ̀bùn orin tiwa tún wá. Ọlọ́run ló fún yàn lẹ́bùn ẹ wo orin tẹ́ ẹ rí yẹn ni Ọlọ́run bá yọ̀ǹda fún mi. Ọlọ́run yọ̀ǹda orin fẹ́yìn náà. Ṣùgbọ́n mo rí pé mo ṣì rí ibi tí mo kọ́ gbá mú mo rí pé mo ń jẹ mo ń lé ń bẹ̀. Ṣùgbọ́n bá a bá rí nyere tó bá yọjú máa fún lórin. Ẹ lórin lọ́wọ́. Nígbà tí kò sẹ́ ìgbà téèyàn ń wí mo ti pẹ́ nú ẹ àwọn tó mọ̀ mí ó lójú eléré tó lè fèsì mi kájọ kọrin búra wa. Wọn ò bí wọn kú. Ayinla bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Ayinla bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Ayinla bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Kẹrẹmọdé agbolóhùn bí ọjọ́ kẹmúyẹ mọdọdẹ agbolóhùn bí ọjọ́ èmi pẹ̀lú agbádá owó ni lájọ́ ń ṣe fàájì lágbo àwọn Omowura mọ́tò Ayinla ní kí lájẹ tó lọ. Ó ṣe pàdí mi kẹ́ẹ̀múyẹ Ramoni bí ọmọdé bá múrò kan àmúra rẹ̀ sùn. Bẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ tó máa ń parẹ̀ àpọ̀jù tán lọ. A ò rí di ọmọdé dìgbà. Bàbá ń bú ẹ má máa kó gbọ́ o. Ìgbà tó ń bọ́ Omowura mọ́tò lórí oló. A kì í gbọ́ owó àwọn. Ọmọ nìkí lọ́jọ́ máa jáde orí ẹnìjọ́ kò séwu lóde o àwọn àtijú wa. Aráyé wọ́n ní kàmí àbábà àjìbọ̀ àwọ̀ títò tó mú wálé ayé. Ìdùnnú ò sí fẹ́ni tí a fìyà ẹ̀ bọyé mọ́já o. Ẹ̀rín ò dẹ̀ sí fèèyàn tá a dìtéènì gbogbo ìwọ tó ń wò mí lásìkò yìí ayé ò ní fìyà ẹ̀ bọyé mọ́já. Mọ́tò ò ní pa ọmọ rẹ
bẹ́ẹ̀ ni ò sì ní pẹ́ bí rẹ̀ ìdùnnú ò sí fẹ́ni tá a fìyẹ́ ẹ̀bọ Yemọja ẹ̀rín ò sí fẹ́ni tá a dìtéènì ò ní rógun dìtéènì bàbá Agbádá Owó iṣẹ́ bíríkì lálẹ́ ṣe ń ṣe báyìí tíṣẹ́ náà sì dájú tọ́lọ́run sì fi rọ̀ yín lọ́rùn tá a bá ní kàkà ní mẹ́rin méjì ilé tẹ̀ ti kọ́ àti tóbi mélòó. ìyẹn gbọ́dọ̀ sọ Ọlọ́run gbìyànjú. Ọlọ́run gbìyànjú lára yín ẹ dárúkọ àwọn èèyàn ńláńlá bíi mélòó kan tẹ̀ ti bá ṣiṣẹ́ ilé lábẹ́òkúta káàtì ẹ̀. ẹ wò ọ̀rọ̀ námáyé rẹ̀ dà láti orí ẹ nígbà tí tàtà wà láyé. tàtà. Fagbems èmi mo bá ṣe ọwọ́lé èkó ẹ̀. ìyẹn Fagbems kan náà. Fagbems kan náà. Fatai Gbémisọ́lá. Ọlọ́run wá fọ̀rùn kẹ́. àmín Ọlọ́run máa fi iṣẹ́ yìí rọ̀ yín lọ́rùn púpọ̀ púpọ̀. bàbá rí àwọn tó wá fẹ́ kọ́lé báyìí ọ̀pọ̀ ló jẹ́ olólùfẹ́ Àyìnlá Ọmọwúrà tán dẹ̀ tún fẹ́ ṣiṣẹ́ ilé bóyá wọ́n lè wọlá pé òkè Agbádá Owó tẹ́tí ẹ̀ ń sọ yẹn jẹ́ àpè ó dà Agbádá Owó béèyàn bá fẹ́ kọ́ 3 bedroom flat blọọkù tó máa kọ́ á tó mélòó. ẹ jẹ́ àmú láti fàdété nọ́máyé náà àkìmọ̀ nọ́mbà yọ́kì ní foundation torí bíi mi à lè lo 800. fún foundation ó depend lórí bílẹ̀ bá ṣe rí but a máa lo sharp sand a máa lo gravel a máa lo yẹ̀pẹ̀ múlọ́ a máa lo yẹ̀pẹ̀ setting a dẹ̀ máa lo símẹ́ǹtì tó kò ṣe fẹ́ẹ́rù ṣe a lo símẹ́ǹtì lẹ́yìn ẹ̀ ìwọ látòrí foundation 3,500 ó máa parí ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé Agbádá Owó fẹ́ sọ tẹlifóònù nọ́mbà wọn báyìí o ẹ̀yin tẹ́ bá níṣẹ́ lé ní ibikíbi kì í ṣàbẹ́kúta nìkan bóyá òun wò mí káàkiri àgbáyé ó tiẹ̀ fẹ́ gb'Agbádá Owó sọ̀rọ̀ àbò k'Agbádá Owó jẹ torí àwọn kan ti ń wò ó ń sìn pé má yìí mà jà Àyìnlá lóòótọ́ púpọ̀ bọ́dì tún wà ń bẹ̀ yàtọ̀ sí bọ́dì gbogbo nǹkan ló pé sára Agbádá Owó jẹ́ wẹ̀ṣọ́ bàbá ẹ jẹ́ kán wẹ̀ṣọ́ lọ́tún wẹ̀ṣọ́ lọ́sì gbogbo ẹ̀ ló pẹ́ wó fìlà Agbádá Owó wo bí t'Agbádá Owó tún gẹ̀ fìlà ẹ̀ síbi pé bóyá Àyìnlá Ọmọwúrà gan báwo l'Àyìnlá ṣe ń mutí jàre kẹmu yẹ gbogbo ẹ̀ ló ń mọ̀ báwo l'Agbádá Owó ṣe ń mutí Agbádá Owó ẹ̀gbọ́n báwo lẹ ṣe ń mutí wọ́n ní bí Àyìnlá ṣe ń mutí ẹ̀gbọ́n tí wá mo fẹ́ wo bí Agbádá Owó ṣe ń mutí o ọ̀yá ẹ máa wò ó. Àyìnlá Ọmọwúrà ṣe ń mutí gan ẹ tún dá ẹ dá bí Àyìnlá Ọmọwúrà ṣe ń mutí gangan eégún màgàjí bí bàbá ṣe ń ju kọ́ọ̀pù lẹ́rú wọn l'Àyìnlá kó tó parí ìgò kan ó lè lo wákàtí 3 ń bẹ̀ lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn Àyìnlá ò lè délé ọtí kó sáré máa dá gọ̀rọ̀gọ̀ bí bàbá bá bu díẹ̀ wọn náà máa dà báyìí wọn á gbélẹ̀ wọn á ṣẹnu ṣúṣúrú ẹ jẹ́ k'Agbádá Owó tún síìpù ẹ̀ kẹ́ tún wò ó ẹ jẹ́ k'Agbádá Owó tún síìpù ẹ̀ eléyìí pọ̀ ilẹ̀ ló máa ìwọ tó o bá fẹ́ kọ́lé àbò fẹ́ nímọ̀ mí ìyàtọ̀ àbò ojó lórin tó ń fẹ́ kéèyàn fún ẹ lórin nọ́mbà Agbádá Owó ló fẹ́ gbà yé. 082 34 89 65 22 kò tí ì síbi tí ì tí ì. àwọn bolẹ̀ ti kọ́lé sí yàtọ̀ sí ìlú Abẹ́òkúta Èkó Ìbàdàn. àkọlé sẹ́kọ̀ọ́ mo kọ́lé Ìbàdàn Ifẹ̀ Ọ̀ṣun Mọdákẹ́kẹ́ side mo ti kọ́lé nínú University of Ifẹ̀ yẹn náà ni. Ifẹ̀ OAU. orí ẹnjìnìà Ṣéyàrá Ọ̀rìndé tó bá ti gbàṣẹ́ báyìí ó máa hand over. ó ti parí ìwọ tó o bá fẹ́ ẹni tó dẹ̀ fi ni lọ́kàn balẹ̀ Agbádá Owó tẹlifóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 082 34 89 65 22 fún iṣẹ́ ilé kíkọ́. kí ni Gmail Agbádá Owó? orúkọ company mi ni mo lè sọ pé Semudes Nigeria Limited. Semudes Nigeria Limited òun náà lẹ ti gbọ́ yẹn o ẹ ṣé gan bàbá wa Agbádá Owó tí wọ́n ẹ tún ti fẹ́ sì pẹ́ ẹgbẹ́ nǹkan yín ẹ ṣé thank you.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.